A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Owó ọkọ̀ yóò túbọ̀ lọ sókè sí i ní agbègbè ilé ìjọba ìlú Àbújá lẹ́yìn àlékún owó jálá epo tí wọ́n ṣe ní àwọn ilé epo NNPCL kọ̀ọ̀kan lónìí. Akọ̀ròyìn ṣe àkíyèsí wípé ọ̀pọ̀ àwọn ilé epo NNPCL ní jálá epo wọn ti di N1,030 látorí N897. Èyí jẹ́ ìgbà kejì tí àlékún bá owó jálá epo láàrin oṣù kan, tí ó túmọ̀ sí àlékún N133. Ní olú ilé epo NNPCL tí ó wà ní àárín Àbújá ni oníbàárà kan ti sọ fún akọ̀ròyìn wípé wọ́n ta epo ní N1,030. Ó ní ilé epo yìí kò ṣe àfihàn iye tí wọ́n ń ta epo sí ara pátákó tàbí ẹnu ẹ̀rọ, lẹ́yìn tí òun ti fi àkókò ṣòfò lórí ìlà. Tí ó tó àkókò láti ra epo ni àtẹ́ńdáǹtì wí fún un wípé àlékún ti bá owó epo. Ṣùgbọ́n ìwádìí akọ̀ròyìn sí àwọn ilé epo mìíràn bíi Corn Oil àti Total Energies ṣe lòdì sí èyí. N926 ni wọ́n ṣì ń tà á, ṣùgbọ́n gọbọi ni ìrúpé lé wọn lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ Abíọ́lá Ṣọládòyè láti ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn lórí ìbálòpọ̀ àti ìfìyàjẹni ti rán olórí olùkọ́ headteacher Benjamin Ogba lọ ẹ̀wọ̀n gbére látàrí bí ó ṣe ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin méjì tí ọjọ́ orí wọn kò ju 7 lọ. Adájọ́ ní òtítọ́ fi ojú hàn wípé lótìítọ́ ni afẹ̀sùnkàn ṣe ẹ̀ṣẹ̀ nítorí gbogbo ẹ̀rí ni ó tọ́ka ìjẹ́rìísí ìwà ìdójútì tí ó hù. Adájọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwà aburú yìí ti wọ afẹ̀sùnkàn lẹ́wù, tí ó ṣe àpèjúwe rẹ̀ ní serial pedophile, tí ẹ̀rí rẹ̀ sì jẹ́ kìkì irọ́. Ó ní Benjamin Ogba àti gbogbo àwọn tí ó ké sí kí wọ́n wá bá a jẹ́rìí níbi ìgbẹ́jọ́ ni wọ́n jẹ́ kìkì onírọ́. Olórí olùkọ́ tí ó yẹ kí ó jẹ́ àwòkọ́ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ ni ó kéré ara rẹ̀ láti jábàálẹ̀ àwọn ọmọ kékeré. Ìtìjú ńlá! Irúfẹ́ ènìyàn báyìí ò yẹ láti máa gbé láwùjọ àwọn ènìyàn gidi. Bí adájọ́ ti gbóríyìn fún àwọn ọmọ wọ̀nyí lórí akíkanjú wọn láti sọ̀rọ̀ tako olùjẹ́jọ́, ó ní irúfẹ́ ìwà báyìí ò gbọ́dọ̀ tú síta, kí ẹnikẹ́ni má fi ààyè gbà kí wọ́n fi ọwọ́ bò ó mọ́lẹ̀. Bákan náà ni ó rọ àwọn òbí kí wọ́n má rẹ̀wẹ̀sì àti ṣe àfisùn irúfẹ́ ìwà bẹ́ẹ̀ sí ọ̀dọ̀ àwọn agbófinró. Ọjọ́ 10 oṣù kẹrin àti oṣù karùn-ún ọdún 2019 ni afẹ̀sùnkàn ṣe ẹ̀ṣẹ̀ yìí ní iléèwé Shalom Private School, ojúnà Òkè-Èrà ní agbègbè Èbúté Mẹ́ta, ìpínlẹ̀ Èkó. Ọ̀kan nínú àwọn ọmọdébìnrin yìí ni ó sọ fún ìyá rẹ̀ kí ìyá rẹ̀ tó ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà agbèfọ́ba Belu ti dé sí ìpínlẹ̀ Sokoto fún ìgbà kejì láàrin oṣù méjì láti wá tú èrò pa lórí ìgbésẹ̀ àti gbógun ti ìwà dàlúrú àti ajínigbé ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn, àti láti móríyá fún àwọn ológun. Ìbẹ̀wò tí Ààrẹ Bọ́lá Tinubu pa láṣẹ yìí wáyé lẹ́yìn gúlégúlé ìwà àwọn adàlúrú ní ẹkùn yìí, tí kò ṣe móríyá fún ìgbìyànjú èròǹgbà ìjọba àpapọ̀ láti lé àwọn adàlúrú pẹ̀lú iṣẹ́ láabi wọn jìnnà réré kí àlàáfíà sì jọba. Nígbà tí ó ń fìdí ìgboyà rẹ̀ múlẹ̀, Matawalle tẹnumọ́ pàtàkì ìfọwọ́sowọ́pọ̀ àwọn olóṣèlú, bí ó ti rọ àwọn adarí ní ẹgbẹ́ òṣèlú káàkiri kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Ààrẹ Tinubu kí àlàáfíà lè jọba. Bákan náà ni Matawalle fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn adàlúrú pẹ̀lú àwọn alátìlẹyìn wọn, bí ó ti ní ìjọba kò ní rẹ̀wẹ̀sì lórí ìpinnu wọn láti gbá gbogbo wọn jáde, kò ní fi ṣe ète wọn láti tàbùkù ìgbésẹ̀ ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè NCS ẹ̀ka Operation Whirlwind ti kéde wípé àwọn rí kẹ́ẹ̀gì epo bẹtiró 94,550 gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́.
ọ̀pọ̀lọpọ̀ kẹ́ẹ̀gì yìí ni wọ́n rí gbà ní àwọn ẹnu ibodè Nàìjíríà sí ilẹ̀ òkèèrè tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n fi àyà wọ́ wọn kúrò lórílẹ̀-èdè. Ọ̀gá yányán fún àjọ NCS CGC Bashir Adeniyi tí ó ṣe ìkéde yìí ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa lónìí sọ wípé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìkéde lórí àwọn oníṣẹ́ ìrúfin tí ó wáyé nínú oṣù kẹfà ọdún yìí. Ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2024 ní CGC kéde wípé àgbékalẹ̀ àkànṣe ikọ̀ tuntun tí wọ́n ṣíde ní oṣù kan sí ìgbà náà ti rí àpapọ̀ 150,950 litres epo bẹtiró tí iye rẹ̀ lé ní n105 million gbà káàkiri orílẹ̀-èdè. CGC tí igbákejì ọ̀gá Ọláníyì Ọlájogún ṣaṣojú sọ lónìí wípé àwọn kẹ́ẹ̀gì epo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà yìí ṣe àpẹẹrẹ èròǹgbà àjọ aṣọ́bodè láti fòpin sí iṣẹ́ àwọn tí ó ń kó epo láti orílẹ̀-èdè kọjá sí ilẹ̀ ibòmíràn. Ó ní àwọn wọ̀nyí fi èyí kó bá ọrọ̀ ajé Nàìjíríà, àwọn sì ti ṣetán àti gbógun tì wọ́n pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí àlékún tí wọ́n tún ṣe sí owó epo bẹtiró lónìí bí wọ́n ti ń béèrè fún ìdápadà owó yìí ní kíákíá. Wọ́n ní kò ṣeé gbọ́ sétí wípé iléeṣẹ́ aládàáni ni ó ń ṣètò owó jálá epo. Ìròyìn jábọ̀ bí NNPCL ṣe kéde àlékún owó jálá epo lónìí sí n1,030 látorí n898 nígbà tí wọ́n ń fèsì sí ìgbésẹ̀ yìí ní ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero ní ìyàlẹ́nu ni ó jẹ́ ìdí tí ìjọba àpapọ̀ ṣe ń tẹ̀síwájú àti máa ṣe àlékún owó jálá epo lóṣooṣù nígbà tí wọn kò tíì fìdí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù múlẹ̀. Ó ní èyí tí wọ́n tún ṣe lónìí yìí tún wá burú jáì. Ó jọ bí ẹni wípé ohun kan ṣoṣo tí ìjọba àpapọ̀ mọ̀ ní àlékún owó epo láì wá ọ̀nà mìíràn tí ayé lè fi dẹrùn fún ará ìlú. Á bọ̀sibọ́sí ó tún wá jẹ́ NNPCL tí í ṣe iléeṣẹ́ aládàáni ló tún wá ń là lé ìjọba lọ́wọ́ iye jálá epo. Wọ́n ní kí ìjọba tètè dá owó yìí padà nítorí àlékún tí wọ́n ṣe kẹ́yìn kò ṣe ọmọ aráyé lóore, ó túbọ̀ mú ará ìlú kúṣẹ̀ sí i ni. Ju gbogbo rẹ̀ lọ, kí ìjọba àpapọ̀ ní ìgboyà àti sọ fún ará ìlú ibi ọlọ́kọ̀ rẹ̀ ń gbé ọmọ orílẹ̀-èdè lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ Yorùbá, Yétúndé Wùmí ti ṣe àfihàn ìfarajìn tí ó ṣe lórí iṣẹ́ eré tí ó yàn láàyò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC lédè Yorùbá ni òṣèrébìnrin ẹni ọdún 64 (64 years) ti sọ wípé òun ti bẹ̀rẹ̀ eré láti ọdún 1982 lábẹ́ Sunday Akínọlá Fèyíkọ́gbọ́n Theatre Group. Wùmí ṣàlàyé wípé ìgbéyàwó rẹ̀ forí ṣánpọ́n látàrí ìfẹ́ tí ó ní sí eré ṣíṣe. Wùmí ní òun kò lè gbàgbé Adelove. Ó ní Adelove ni ó gbé eré ìtàgé wá sí Danjuma Film nítòsí ibi wọ́n ń gbé ní ìgbà náà. Ó wọ tòkètìlẹ̀ aṣọ funfun pẹ̀lú ọkọ̀ funfun. Ọ̀pọ̀ èrò sáré sí i láti kí i. Wùmí ní òun náà súnmọ́ láti rí i wípé òun fi ọwọ́ kan aṣọ rẹ̀. Inú òun dùn gidigidi nítorí níṣe ni ó dàbí ìgbà tí òun fi ọwọ́ kan wúrà. Níbẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní ìfẹ́ sí eré tíátà. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé òun pàdánù ìgbéyàwó sí ìdí iṣẹ́ eré, òun kò kábàámọ̀ nítorí Ọlọ́run bojú àánú wò ó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.